TV Yorùbá àrà bàbá àrà. Enemy, wey dey follow me. Jẹ kó mú mi. Even if na. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátá. Mo kí yín pé ẹ kú déédéé wòyí, ẹ kú kọ́lé dàtà jọ ń bá kiri. Kò ní burú fún yín o, bẹ́ẹ̀ ni ò ní bàjẹ́ fún yín láti ìgbìmọ̀ rẹ̀. Orí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa la wà lọ́jọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kẹwàá lọ́dún 2023. Àkànṣe ètò ní ẹ rí i pé àrà ọ̀tọ̀ báyìí là gbé dé orí ìkànnì TikTok òun la balẹ̀ sí níbi tí a ti ń tẹ́pẹpẹ amóhùnmáwòrán OJTV Yorùbá fún ìgbà àkọ́kọ́. Tó mo fi gbogbo wa pátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, gbogbo yín pátá mo fi pé a kú déédéé wòyí. Ọba mi ò kí ó mọ̀ wà pẹ̀lú wa o. Àbúrò ò ní ṣẹlẹ̀ sí yín, kò ní ṣẹlẹ̀ sẹ́mi náà. Tó báwo la ṣe máa ń ṣètò wa fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ àti bí a ṣe wà lórí ìkànnì TikTok fún ìgbà àkọ́kọ́. Kí ni nǹkan tí a máa ń gbé yẹ̀wò? Ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa ó lè tò fún bá a ti ń yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ àwùjọ, ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àyálégbé láìwọ̀ àti gbogbo àwa tá a wà lágbègbè ara wa. Torí ẹ̀ náà ni a tún máa sọ pé ẹ jẹ́ ká sọ tiwa, ẹ jẹ́ ká sọ tiwa, torí pé àwọn aráàlú àwọn náà ń sọ tiwọn. Ẹ jẹ́ ká sọ tiwa lèkò tó gorí afẹ́fẹ́ lórí ìkànnì OJTV Yorùbá níbi tí a ti ń tẹ́ pẹpẹ ètò lójú ọdún tòní. Orúkọ mi ni Asiwaju Olalekan Akanji ìkọ́ Ademeto ọmọ bàbá ń jẹ̀rú Ògbómọ̀ṣọ́. Máma sọ pé mi lọ́mọ òtòrú ilé ògbà àlọ́, ọmọ ìlàsà ògbómi tútù rẹ̀ ẹ̀là ògbé ọmọ òye tẹ́bí arígbó ògbó lóbi ọ̀kàkà mójóbi ní Nàìjíríà. A ti gbogbo nǹkan pátápá lọ́jọ́ ti tòní torí pé àkókò kò bá wa dọ̀rẹ́. Bẹ́ẹ̀ fẹ́ wò wá lórí TikTok yìí, ẹ lọ wò wá lórí YouTube wa, ẹ lọ wò lórí Facebook. OJTV Yorùbá gbogbo ẹ jẹ́ kí n gbóhùn síwájú ní ráńpẹ́. Kí ni nǹkan tí a fẹ́ sọ ń pa ẹ̀? Ẹ ti mọ̀ ọ́ gbọ́, àwọn olóyè yóò ti mọ̀ nítorí pé ètò yìí ó dá lórí ọmọdékùnrin wa tí ó gbòdòdò tẹ̀ sí gbóhùn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìlérí Olúwa Ọládiméjì Alọ́ba tí gbogbo onímọ̀ sí Mohbad. A bá rí pé ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti lọ. Ṣùgbọ́n kí ni tá a fẹ́ sọ ń pa ìdọ̀dọ̀ ọtí tòní? Kí ni tá a fẹ́ sọ ni pé ẹ̀kọ́ ti ikú Mohbad lè ti ọkọ̀ wa. Torí pé n tó ti ṣẹlẹ̀, eégún tó ti jáde, ó ti kúrò ní àìwò, ó ti ṣẹlẹ̀ mọ́. Ṣùgbọ́n báwo la àwa ti ní láti máa gbáradì ìyẹn àwa òbí lọ́dẹ̀, àwa bàbá àtìyá, pàápàá jùlọ àwọn òbí fẹ́yẹ́ pé wọ́n sábà máa kọ̀ra wọn sílẹ̀. Bàbá ó máa gbégbé ọ̀tọ̀, bẹ́ẹ̀ náà ni ìyá yóò máa gbégbé ọ̀tọ̀. Ìyá wọn máa jẹ ọmọ lẹ́yìn tí wọ́n bá wà láàárín wọn. Kí ni nǹkan tó fà á? Àti pé tààlàrí dálẹ̀ bí? Ṣé Naira Marley ni, Sam Larry ni, àbí nọ́ọ̀sì? Mo ń bọ̀, mi ò tí ì dé. Bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe tàbí ká sọ pé àṣìṣe àti àìláfaradà ó lọ́wọ́ nínú ikú tí
pa Mohbad ẹ gbọ́ torí mo sọ fún yín pé ẹ̀yin òbí lánàá kan ọ̀rọ̀ sí lórí ikú tó pa Mohbad ẹ jẹ́ ká kọ́kọ́ fi ibìkan wò ìyá ó ṣe kókó lára ọmọ gẹ́gẹ́ bí gbogbo wa ti ṣe mọ̀ wípé alámọ̀ràn ìyá alámọ̀ràn ọmọ òun ìyá jẹ́ àtọmọ ọdún méje òní àwọ̀ ti wà láàrin bàbá Mohbad àti ìyá ẹ̀ léyìí tó jẹ́ pé ó fọ̀ mọ́lẹ̀ sí ọ̀dọ̀ bàbá rẹ̀. léyìí bá yẹ pé ó fi ọmọ sílẹ̀ fún bàbá láti tọ́ ọmọ ọdún méje wọn kò pa wọn kò gbà ẹgbẹ́ nǹkan tí ẹ bá láǹfààní àti wo íńtávìsì prime boy ọmọ tí àwọn ọlọ́pàá tí wọ́n sọ pé wọ́n ń wá tẹ́ bá wò dáadáa ẹgbẹ́ nǹkan tó sọ ó lóun ni bàbá ó lóun ni ìyá àtẹ̀gbọ́n àtàbúrò fún Mohbad torí pé ọ̀dọ̀ màmá òun ló ti ń jẹun màmá òun ló ń ṣètọ́jú màmá òun ló ń tọ́jú wọn tẹ̀síjọ́ mi bóò là sì fẹ́ ṣe é nígbà tí òbí bá ti jìnnà sọ́mọ ẹ má gbàgbé ẹ̀yin èèyàn wa ẹ máa fún alẹ́bùn tiẹ̀ ṣe ń wà lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí iṣẹ́ ẹ bẹ́ẹ̀ fi sọ̀pọ́ọ̀tì wa ju eléyìí náà lọ tó bó ṣe jẹ́ nìyẹn ẹ máa gbọ́gbà tóbi bá ti fojú sí ẹ lẹ̀ tí ò ṣe tó jẹ́ pé ẹ̀yìn ẹlẹ́ni ló ń bá a ṣe ó tara ẹ̀ láfaradà fún ìyáálé ọkọ tó bá yẹ pé ìyá ẹ̀ wà lọ́dọ̀ ẹ̀ ni ó tọ́ dàgbà ó ṣeéṣe pé àwọn àṣìṣe àwọn ẹ̀wọ̀n ìgbésẹ̀ tọmọ yìí gbé kó tó débi tó dé yìí ó ṣeéṣe kí ó má gbé tàbí kó gbé kó rí ìtọ́sọ́nà lọ́dọ̀ ìyá rẹ̀ ní gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. ìyún báwọn ẹ̀ẹ̀kejì ni pé ìgbà tí Mohbad tó dàgbà tó jọ Naira Marley kínní kan ni ẹ jẹ́ ká jọ sọ fúnra wa ó lójú labour company tó ẹ pé wọn ò kì í ṣe géèmù kí ni nǹkan tó ń pè ní géèmù òun ẹgbẹ́ òkùnkùn kò dẹ̀ sí tó lórin kan bá ti dàgbà ọ̀jẹ̀ tó ti lókìkí àwọn ẹgbẹ́ òkùnkùn àwọn ni wọ́n máa ń wá bá wọn wọ́n máa lò wọ́n á máa tọ́ṣọ̀ wọn á máa kówó kalẹ̀ láti fi gbé wọn lárugẹ ṣùgbọ́n látara gbígbé lárugẹ yìí ẹ rí i pé gbogbo ọmọ tó bá ti ń wà lábẹ́ ẹlẹ́bẹ̀ kọ́ni dandan ni kó mọ farabalẹ̀ kó mọ jọ́ìn géèmù tí wọ́n ń ṣe yìí. Naira Marley ó fi géèmù ó fi lọ Mohbad ṣùgbọ́n ó gbà á ẹ rí i pé tó fàjà ni pé àsìkò tó yẹ kí ó lò kò lò tán change manager ṣe òkò change manager gbogbo àwọn ibi tí ìkọ̀sẹ̀ ti ń wá ẹ gbọ́ pé ìyá ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ń bá wa bá kò kí ń láǹfààní àti tú gbogbo ara yóò máa wò fẹ̀tòfẹ̀tò ni torí pé ìlú èyí ló ń gbé àwọn ọmọ àgbọ̀tún àwọn ọmọ àgbọ̀tún nítorí gbogbo ìgbésí ayé Mohbad nínú ìnira ló ti lò láti ìgbà tó ti mọ Naira Marley eléyìí náà lẹ́gbẹ̀ẹ́ kan nǹkan kan wà ní pé lára ń tà ń sọ nípa ojúṣe òbí ó kù ọgọ́ta ọjọ́ 60 days tí Mohbad máa kú iná ti wẹ́ bá láǹfààní àti wo fídíò tó ṣe ní íńtábìù níléeṣẹ́ rédíò kan ẹ rí i pé àwọn méjì tó jó ẹnì kejì lójijì Mohbad nìkan ni ò lójijì òjijì ẹ ti sá fún látọgọ́ta ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ aburú ti wọ ara ẹ̀ lè tó ti túmọ̀ sí pé ó ti dòkú ní ọgọ́ta ọjọ́ sẹ́yìn onísábàbí lásán òní nọ́ọ̀sì tó gún Mohbad lábẹ́rẹ́ jẹ́ ẹgbẹ́ ọkọ̀ títa rẹ̀ bí ó gbéṣẹ́ fún bí wò ó ṣe ọ̀gbẹ́sẹ̀ fún ẹ rí i pé ọkọ̀ títa rẹ̀ ọkọ̀ nǹkan mì ẹ̀ka burú ṣẹlẹ̀ sí tí ó kàn wá
àfi ká gbàdúrà kó lódùmarè kó má jẹ́ kó ṣẹlẹ̀ sí kí a lè máa gbé lálàáfíà láì ní dààmú kankan. tó ẹ̀kọ́ rèé fáwọn òbí ẹ má jẹ́ a máa jìnnà fáwọn ọmọ wa pàápàá ẹ̀rí pé ìyá Mohbad sọ kankan ṣáájú wípé àsọtẹ́lẹ̀ ti wà fún ṣáájú kó ń tó bí ìgbà tó ṣe eléyìí kí ló dé tí ò lè forí rọ kọ́mọ fi dàgbà. ọ̀pọ̀ obìnrin wọ́n máa sọ fẹ́rù àwọn ilé ọkọ òun lọ́mọ. ẹ bá tọ́jú ọmọ dandan ni kó jèrè ọmọ. àbẹ́rí láàrin ọdún kan tó ó jàjàbọ̀ lọ́wọ́ Naira Marley ìyá ẹ̀ ló ra fíríjì méjì kó gbalé ó tún mú òun fún un ní 5 million naira láti rajà ìjọ tó kú. ẹ̀kọ́ lélẹ̀ fún gbogbo abiyamọ ẹjẹ́ máa gbìyànjú ká máa tọ́ ṣòkòtò ká rómù bá wa ká ro dáadáa látàrí àwọn ọmọ wa olóògbé ọmọ wa ò ní tójú wa wọ̀ láti Èdùmàrè. tó ẹja gbórin Naira Marley ẹja gbórin Mohbad síwájú sí. tó kò jẹ́ bí ó ṣe jẹ́ lórí ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa fún tọjọ́ tèmi. Asiwaju Olalekan Akanji ìkọ́ níre ọmọ bàbá ń jẹ́ Ògbómọ̀ṣọ́ màmá lọ lẹ́nu náà kí n lè bá a padà wá níjọ́ mẹ́jọ lórí àkọ́kọ́ ètò Ẹ Jẹ́ Ká Sọ Tiwa lórí ìkànnì OJB TV Yorùbá. àwọn aráàbí ń sọ tiwọn ẹ jẹ́ káwa náà ká máa sọ tiwọn. ire o ire kàbìtì. OJB TV Yorùbá àrà bàbá àrà. This kind of